mo sáré lọ mo rọ́wẹ̀ kan rọ́wẹ̀ kò sí wàhálà sà kò sí wàhálà. ọmọ rẹ bí owó. ìgbà tí mo tiẹ̀ wà lọ́hùn wàá jẹun pẹ́. bóyá jẹrin àbí jàrùn lẹ́nìkan wá sọ fún mi pé wàhálà tó dálẹ̀ o lọ yanjú ẹ̀ mo ní wàhálà wo mo dálẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí ka kọ́mẹ́ǹtì mo wá rí tó tàgì mi sí fídíò kan mo wá wo fídíò yẹn tí àwọn kan wá kì í ní Èkìtì. wọ́n wá kí mi àbọ̀ wọ́n wá bá mi jà. wọ́n wá bá yín jà lọ. kò yẹ kó bá yín jà. 22 wọ́n ní all over ilẹ̀ Yorùbá. kọ́ má bínú. làwọn ti wá. kọ́ má bínú. wọ́n ní àràbà àgbáyé ló rán wọn. kọ́ má bínú. àràbà àgbáyé Ifẹ̀dẹ̀ ló wà mi ò tó wà mọ àràbà ètò wí. a máa bẹ̀ wọ́n náà. wọ́n ní àràbà àti Ìbàdàn gbogbo ẹ̀ wọ́n wá. ẹja jókòó bí kákan torí mi ń lọ èkó báyìí. so wọ́n lè kó bẹ́ẹ̀ ni. so nínú ẹ̀mí bọ́sọ̀ ọ̀run rẹ̀ mọ́. àwọn ìlú yẹn wá bẹ bàbá àwọn awo bẹ̀ ó náà fi tí eégún yẹn bá tẹ̀ lóhùn dé ìlú lòun tó lè mọ nítorí wọn ó ṣe sí. wọ́n ṣe àwọn ètùtù ráńpẹ́ eégún tẹ̀lé wa eégún yẹn là ń pè ní òkòtòròsọ eégún gba àwo títí dò nílùú Ìfẹ̀sẹ̀. gbà tí ara eégún yàtọ̀ lòun ò lọ mọ́ ó ní àwọn òun rò pé òun gbọ́n lójú ara òun ni òun lóògùn òun ṣe kínní kan òun dẹ̀ ní ẹ̀dá kan tóun ò lè bọ́ sọmọ́ wọ́n máa kọ́ ṣẹ́ lọ́dọ̀ bàbá yìí ló fi dọ́dọ̀ bàbá tiwa àwa làwa ń gbé eégún yẹn jáde tí wọ́n bá ti ṣe eégún dandan ni èmi àṣọ olórí awo òòlù mo gbọ́dọ̀ lọ gbé eégún yẹn jáde màá ṣàtọ́kùn rẹ̀ ní o ọ̀tọ̀ lẹ́yìn tí ó gbé àgọ́ náà tí wọ́n bá ń sọdún àgbọ́dún tí olórí ogun ìlú ń gbé ẹsẹ̀ kan tó fi ń rìn tó fi ń jó mo gbọ́dọ̀ tẹ̀lé. ìkẹta nígbà tá a bá ń ṣe awo ọdún awo èyí tó wá tì kẹrin ni ìfiṣidé bó bá wù mo lè lọ bó bá wù mo lè mọ́ lọ. àgbọ́dún yẹn náà wá ń ṣe mo délé níbi àná làwọn awo yabò mi níjọ́ kejì. báwo ni wọ́n ní awo ní gbogbo ilẹ̀ Yorùbá làwọn ti wá gbogbo àwọn tó mọ̀ mí èmi ò dá wọn mọ̀ gbogbo wọn ló mọ̀ mí lọ́kùnrin tó obìnrin. mo béèrè ká tí wàá ní ó ṣẹlẹ̀ wọ́n ní ọmọ mi afford tó wá sílé mi gémi lé mi ò létù lé mo ní ṣé ó yẹ kí n létù lé ni gẹ́gẹ́ bí awo tèmi gbà Ifá ní ìríjú Olódùmarè Ọ̀rúnmìlà ní ìríjú Olódùmarè mi ò sì lè gba Ifá kí n tún gba nǹkan míì ìránṣẹ́ kan kò lè ṣe bàbá méjì so mọ̀ pé ọkọ ní ká máa sọ ní tùbí láì rìkọ́ọ̀dù wọ́n á bá wọn sọ̀rọ̀ wọ́n ní ẹni tí mo sọ pé mi ò lẹ́sùn lé ẹni tí mo rí àwọn bíi díẹ̀ tí mo identify pé babaláwo ni wọ́n mo ní ṣe ó kọ̀ǹpọ́sì kí gbogbo ẹni tó bá ti jẹ́ babaláwo kó ẹ̀sìbìtì all the shrines of òrìṣà sílẹ̀ ni wọ́n silent wọ́n ní nà ẹ wù ni ẹni tó bá wù ló lè rí èṣù bí mo bá dífá fún yàn tá a ṣe ètùtù a ṣe ẹbọ tí ẹ nídìí èṣù ní ká gbé lọ èṣù ìlú wà tí ò bá sì ṣe èṣù ìlú oríta nílé èṣù ṣáì wà bẹ́ẹ̀ o ṣáì ò sí bẹ́ẹ̀ o kí ẹ gbé sóríta òun ló ń gbé bẹ́ẹ̀. má gbẹ́ o èmi ò léṣù lé o wọ́n ní n tí mo sọ yẹn ni ó mú gbogbo oníṣẹ̀ṣe bínú ibẹ̀ mo ti tẹ́kì wọn pé kí ló ń jẹ́ ìṣẹ̀ṣe kí ni ó ń jẹ́ ìṣẹ̀ṣe kálukú adákẹ́ ẹnìkan kan ò lè dá mi lóhùn mo ní ẹ̀yin awo tí ẹ wà nínú àwọn tó kú pàgọ́ ẹ̀ kí ni à ń pè ní ìṣẹ̀ṣe mo ní kì í ṣe gbogbo ohun tá a bá gbé kalẹ̀ tá à ń tọpẹ lórí ní ìṣẹ̀ṣe o
mo ní Ifá fi yé mi wípé òkun súnà rè ọ̀sàsúlẹ̀ gbẹ́lẹ́gbẹ́ níbú ń sáré bú alásàn àti mọ́ rásàn asán náà pápá bàbá eriwo àgbàmọ́léwẹ̀ yọ̀rọ̀ wo ó di pélé ayé òsùn ọmọ ó fi oṣù gbìyànjẹ́ ó fi rúgbọ̀n díyà pínpín ànábì mo ń describe yẹn ó fi rúgbọ̀n díyà pínpín adífá fún ìṣẹ̀ṣe tí í ṣe olórí olùdíwàrún Olódùmarè ìṣẹ̀ṣe ni tóró ni ẹni ìpilẹ̀ṣẹ̀ tó dára ẹ̀ tó sì dá gbogbo ohun tó kù Olódùmarè ìṣẹ̀ṣe ni bàbá ẹni tó bí ni ìṣẹ̀ṣe ẹni ní yẹyẹ ẹni ìṣẹ̀ṣe ike ẹni tí mo gbà the knowledge Ifá yẹn ẹ tó bá gba Christianity Bible ìṣẹ̀ṣe rẹ̀ nìyẹn ó bá gba Islam ó yé wa ṣùgbọ́n kò yé àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ kí là ṣe bá níṣẹ́ wọn mo ní ọmọdé a máa ṣẹ̀ àgbà a sì máa ṣẹ̀ ẹni bá ti ṣẹ̀ ó lè tọrọ ìdáríjì lẹ́yìn ìdáríjì kò sí pẹnátì kankan mọ́ mo ní rántí tí olùkọ́ sọ ni ó ní ẹ má bínú kínú kẹ́ ẹ má bá jìjàkújà ẹ má jìjàkújà kẹ́ ẹ má bá jẹ̀bi kẹ́bi ìjẹ́ ẹ̀mọ̀ tẹ́ ń bínú tẹ́ ń jà torí ẹ̀ ṣe mọ̀ pé bí kẹ́bi nìyẹn ìbínú ò dá nǹkan kan. lákọ̀ọ́kọ́ náà. nígbà tá a sọ gbogbo ẹ̀ àwọn fúnra wọn náà wá ń tún lọ́rùn ṣe wọn fẹ́ kí n. ẹ wò dádì ẹ jẹ́ ká tiẹ̀ ká bẹ̀ wọ́n kọ́ má bínú. a ti bẹ̀ wọ́n. ẹ má bínú ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ gbé ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ tiwa tẹ́ gbé dání kì í ṣe pé dádì ní intention láti abuse yín no we were just discussing ni discussion yẹn fi wáyé. mo ní ọmọ mi ní Kúnlé Afọ́d ó ń bá mi sọ̀rọ̀ dramatically èmi náà dẹ̀ ń fún ní answer dramatically. so ṣẹjọ ẹ má bínú torí Ọlọ́run torí Elédùmarè tí ẹ gbà tẹ gbé dání ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú ó ńlá mo wá clear yìí kì í ṣe pé bí dádì ṣe mí nìyẹn kì í dẹ̀ ṣe pé èmi náà ní intention fúru ẹ àwọn náà wò wá dàgbà ẹ̀yin náà lẹ ń tọ́jú wa ẹ túbọ̀ máa tọ́jú wa ẹ túbọ̀ máa gbàdúrà fún wa ẹ má bínú ẹ bá ń gbé pílò kọ́kọ́ gbé.